ṣọ́ rẹ nínú ọgbà àwọn lecturer wọ́n máa bá tẹ̀lé jẹ́ ní o. báwo ni ṣe wá fẹ́ ṣe báwo ni ṣe fẹ́ lù já láàrin yẹn. àfi sùúrù ṣáà máa ka ṣáà ti máa kà. kí lẹ̀ ń rí sọ láti èyí tó láti ẹ láti ìgbà tó ti dé ẹ̀yìn tí kò lórí ẹjọ́ yìí ṣé wò ní kírun ni tóun rojọ́ ṣó ti kírun kankan. màámi tó bá dalẹ̀ máa kí gbogbo ẹ̀ pọ̀. lẹ́yìn àsùbá tó ti kí o ìkáyìlá àlásàrì ló wọlé dé yìí ó wá níwà tí gbogbo ẹ̀ pọ̀ lálẹ́ ó mọ̀ pé mi ti ẹ̀ gba kéèyàn máa lóhùn jọ òun pọ̀ mi ò fẹ́ rárá kò dìde ilé kó lọ kírun wo ìwọ máa lọ tiẹ̀ ìwọ náà lọ wá àkọ́kọ́ mi ṣe lọ́wọ́ àkọ́kọ́ mi ṣe. èmi ò jí lọ́wọ́ ọ̀rọ̀ kí n gun wà lẹ́yìn. ẹ ṣáà ní orí ẹ ó yá ẹ máa ròyìn ẹ ń jọ mi. wọ́n máa fi mí ṣáà ọmọ mi. máa tirẹ̀ lọ. màámi. a ní kó máa tirẹ̀ lọ. ó dàbọ̀. máa lọ létí kù ṣùgbọ́n. ìjọ tó síwájú mi tó níranù níjọ́ olórí burúkú bá ṣàǹfààní lárábìnrin náà. bẹ́ẹ̀ bá rí wọ́n yẹn nà mí àti mi owó yẹn nà mí. igi òṣìwò ló ń kẹ́. ẹ ló máa mi ọmọ ìyá mi wo bí máa mi ẹ kémi já yín tán. ẹ má ṣe iyèméjì o. ara. ṣé gbére ni wọ́n ní yóò rí sa ìtumọ̀ ẹ̀kún náà. wéré ni. àti ẹ̀ tó wá pè mí ó mọ̀ pé akilẹ̀ wọn kò sọ ọmọ náà gbòòrò o ó dẹ̀ ti tọ́ka yín mọ́lẹ̀. ó ti tẹ́ o. ìrùn ọ̀ka yín ó dẹ̀ máa ríjà ọ̀ka. ó ti tẹ́ ni. màámi ẹ̀yẹ fọkànbalẹ̀ ó lè ti kókóróko o ṣé o ti yé orí tẹ́gbọ́n ẹ̀ máa ṣe fẹ́mi ni pé ẹ̀yẹn nìṣó níbẹ̀ ká lọ fojú sínú òwò ẹ̀ bá dẹ̀ ti débẹ̀ kẹ́yìn kan ṣe kí ni kẹ́ sọ̀rọ̀ ajé kẹ́ má lọ sùn ní òkú ẹnì tó níbẹ̀. èmi ti jà ti pẹ́. màámi bẹ̀ kí tó bá dé ni pé tẹ́ bá ti ró nítọ̀hún ẹ̀yẹn sọ pé àrà kémi kan dá yín lóhùn pé òróró. sọ̀rọ̀ jù ọ̀rọ̀ ẹ ti máa ń gbọ̀ jù. Rúkì torí Ọlọ́run ṣó fẹ́ para ẹ̀ ni wo bó ṣe na ọmọ yẹn tọmọ yẹn bá ṣe bẹ́ẹ̀ tó bá dákẹ́ sí ẹ lọ́wọ́ nǹkan kí ló fẹ́ máa sọ. one by two ẹ̀ra jọ nítorí ti Ọlọ́run má bá mi sọ ṣé bí wọ́n yẹ kí n lọ́mọ gẹ́ wọ́n yẹ kí n ráyè lọ́lẹ́ kan ó yẹ kí n gbẹ̀tẹ̀ lára ẹni ṣé gbà tó ń pè mí ní aboyún bá bù wá ṣé yóò gbọ́ngbà ẹ ṣé ẹ gbọ́ kẹ́ni kò stop ẹ má bá mi sọ mọ́ o. ó wò dé bomi sí ṣan ó sọ yẹ di elija sádùúgbò àfìjà ṣáá lójoojúmọ́ pàápàá jùlọ pàápàá kí ni recharge card tá à ń sọ yìí èmi mo rà èmi tí mo ní recharge card mi ìjà kí n tiẹ̀ jọ nítorí ti Ọlọ́run jìnnà àbí george dàbí lóúnjẹ lẹ́yìn lẹ́yìn ṣe táyọ̀ dasọ́ mi má dasọ́ mi mọ́ o ṣé pé àìsàn lọ́rọ̀ mi ìdásọ́ rẹ̀ o lè kí n dásọ́ mi tó lọ má dasọ́ mi mọ́ o in fact ṣé èyí tí mo ṣe lé nìkan ó lọ́kọ̀ fi ṣe ni má dasọ́ mi mọ́ o. Rúkì òde mọ́ mi sí ṣọwọ́ ṣe sọ. Tani, who is that? àti yẹn rẹ o àti lórúkọ ẹ ò yé mi àwọn bó ṣe nà mí ẹ wọ́n gbára mi. wá ọmọ ìyá mi ẹni náà dà tó dẹ́rù máa ń gbòòrò náà. olórí burúkú lójú pọ̀ yìí. àwọn ni àti olórí burúkú yẹn ní wọ́n ìrànjú kọ̀ọ̀kan. ìyá àgbàlagbà olórí oko èèyàn àfàsúlẹ̀ màmí èèyàn pòfẹ́sọ̀ ìyàwó jígí ní ẹ̀yìn náà wà ń bẹ̀. ẹ wá mo jẹ́ díẹ̀díẹ̀ ìdìdà màmí máa kì í jẹ tán àwọn lè bá wọn jà o. báko yálà èèyàn súlẹ̀ ọtí gan pa màmí bóyá lọ lèmi súnmọ́ o ẹ máa ń tẹ́wọ́n wá bá ní. ẹ dáyọ̀ mọ̀. ó dà ní sọ ọjà ìṣe ìgbọ̀ta ní kẹwàá ṣe nígbà ní sùúrù kí ni mo ní kẹwàá ṣe nígbà. ẹ kò lórí ilà ẹ dáyọ̀ mọ̀. èèyàn lẹ́yìn o sórí ìwọ oṣù máa fún sí kò tí ì yá ṣẹlẹ̀ àwọn ẹ̀tẹ̀ ń wò yìí àwọn èèyàn ti dájú àwọn ìbámu aṣú sí. màmá wọn bẹ̀bẹ̀ ni wọn bẹ̀bẹ̀ ni ẹ má bínú. ṣé èmi lẹ́ẹ̀kẹ́sẹ̀lẹ́sẹ̀ wọnú ilé tèmi wá pẹ̀lú àwọn thugs kọ́ wọ́n náà mi àbí ẹ gbà mí. irú ọmọ sí kò rí bẹ́ẹ̀ o ká wá lóye kẹ́ àbí kọ́ ṣẹ̀yà ayé kan wá bẹ̀ ayé. kí ló sọ àwọn ọmọ bẹ̀bẹ̀. ẹ má lọ lánà bẹ́ẹ̀ lanu yẹn bẹ̀ wọ́n pé kọ́ má bínú ni o àwọn lè yájú sí wọn kẹ́ jẹ́ gbé o. ṣé wàá bẹ̀bẹ̀ ni ẹ̀dẹ̀ lanu pé ẹ̀yin wàá bẹ̀bẹ̀ ni. màámi tó bá rí bá kan rẹ̀ ká máa lọ. àwọn ọmọ bẹ̀bẹ̀. bóyá erí lèmi sọ fún yàrá ní kẹ́ máa bọ̀ àwọn tẹ́ ń wò yìí hàn ṣe pé náà wò lójú ẹni tó gún ní gò hàn lè rí hàn tó tún lè ní kẹ́ máa bọ̀ èyí máa já ní tán màámi yẹn tẹ̀lé mi. ẹ máa lọ nǹkan ìṣe báyìí ò sunkún ẹkún. ọ sílé náà. kó ń bẹ ọ̀hún tó ẹjẹ́ kan kò lórí ilá. èmi náà lè kó tọ́jú àtàwọn ìlú wa o. Rúkì sórí kan tó fà á sí Rúkì sórí kan tó fà á sí kí ló dé náà wọ́n fi sí ẹni wọ́n máa ta why oríta fìjà mi. bíbélì ọmọ alájà ẹ mà olóṣèlú ọjà sàgbẹjẹmọ wọn. in fact ilé ìyàgbọ́n ló wà láàrin àgbọ́n ló wà láàrin. sórí ọ̀rọ̀ jìnnà rẹ̀ yín ó ti sú mi
ó ti sú mi ìwà ẹ̀ kò tiẹ̀ fi ibì kankan yé mi rárá èèyàn lè máa hùwà bẹ́ẹ̀ yẹn kó easy now torí pé mo nífẹ̀ẹ́ ní gbogbo ilé tó ń ṣẹlẹ̀ yìí if not ó ti sú mi gidi gan-an Ọlọ́run. ẹ má bínú ẹ wò bẹ́ẹ̀ náà ṣe ni ẹ nífẹ̀ẹ́ èmi náà kúkú mọ̀ pé òun náà nífẹ̀ẹ́ yín but the only thing tí mo kàn fún pé bí a wà wrong ni pé bí a approach it towards the end these days but kò dẹ́n ṣe ọjọ́ jìnnà náà because lẹ́nu ọjọ́ mẹ́ta yóò sọ fún wa wípé business òun ò lọ déédéé bí àtúrẹ́ ló ṣe ń kanra ẹ má bínú ṣe gbọ́. kò tí business ẹ̀ ò bá tiẹ̀ lọ déédéé kò ní kanra mímì náà èèyàn kì í fi ìkanra ìta kó fi ìkanra mọ́ anybody else you don't understand okay máa wò tó bá béèrè owó lọ́wọ́ mi agídí ni approach ẹ̀ láti fi gba owó mi ìrírú ẹ̀rí láyé mi tí n bá tún lọ all out láti bá wa little change báyìí àti sọ thank you ó máa ń ní lára ni kò kí n appreciate anything téèyàn bá ṣe fún ètò wa wọ̀ sí jù tí máa ń bá sọ̀rọ̀ lórí fóònù o ní láti wo bó ṣe máa ń nag kò máa pariwo tàtàtàtà ìwà yẹn ò dáa ẹni téèyàn fẹ́ spend the rest of his life pẹ̀lú ṣé irú ìwà tó máa wù nìyẹn. ẹ wá o ẹ ti ń complain pa ọ̀rẹ́ mi jù ṣé kò ṣe pé ẹnìkan ti wà níbì kan o ṣé kò ṣe pé plan láti fi ọ̀rẹ́ mi sílẹ̀ o because ìyẹn ni ò ní bọ́ sí o ìtorí ẹ ti ń sọ ó ṣẹlẹ̀ àníkẹ́ má bínú sẹ́ ẹ wò ẹ́ kí n sọ fún yín tó bá yẹ pé ẹni anybody else ẹ̀ náà ni gbogbo àwọn obìnrin pátá la ní bọ́ọ̀tì tiwa ṣe ti wọn náà because ẹni tẹ́ fẹ́ lọ fẹ́ náà ẹ mọ̀ bóyá ẹ mọ̀ kan tí ẹ ń pé bóyá wà á ti jìnnà gan ni tẹ́ ń ṣá láti avoid ẹ̀ fún ẹ lè bá lọ́wọ́ ẹni tẹ́ fẹ́ náà so ẹ máa take it easy ni má bá sọ̀rọ̀ ṣẹgbẹ́ má bínú. kì í ṣe pé èèyàn fẹ́ lómi ní ọ̀rọ̀ tó wà lẹ́yìn sí ìwà tiẹ̀ ó yàtọ̀ sí ti jìnnà totally gbogbo ẹ̀yin tó kù tẹ́jọ́ ń gbé pọ̀ ni wàá yín da tí ẹ̀ nìkan ní mi ìrírú ẹ̀rí ok gbogbo àwọn ọkùnrin náà ni a ní bọ́ọ̀tì tiwa náà but at least mi lè ẹni tí mo fẹ́ kó máa hùwà bẹ́ẹ̀ yẹn kó normal now àdàkẹ́ bá sọ̀rọ̀ ó ti sú mi o. ẹ wò ṣáyé gbogbo àtẹkùkù ní wàá dà iná gbogbo ala ní kókó níbi tá a kò sí ẹ wò ẹ má bínú ṣe tìgbọ tí mo bá délé màá bá jìnnà sọ̀rọ̀ ẹ wò ẹ tètè lọ bá àwọn customers mi jàre because èní yìí omi ìwà tajà gbèsè tó jẹ mí owó lọ ní kí wá gbà wọ́n lè ti promise mi ti pẹ́ so ẹ jẹ́ tètè máa lọ ẹ ṣe gan ẹ má bínú ẹ jù. bá mi kí àwọn tó kù ẹ lè máa bọ́ ẹ ló sọ̀rọ̀ Gina wo mo kò fẹ́ advice ẹ ni pé kò try àti change sí gbogbo yìí gbogbo bó ṣe ń ṣe sí ò dáa it's not fair. ìyẹn túmọ̀ sí pé jíjọ rojọ́ mi dáadáa. No. Don't get me wrong rárá o àròjọ ẹ but we all have eyes now gbogbo ala lójú ta fi ń ríran now a rí bó ṣe ń ṣe sí bọ̀bọ̀ yìí but nǹkan ẹyọ kan tí mo fẹ́ kó rò ni pé ìwọ náà wo bọ̀bọ̀ yìí kò wo rẹ̀ tí ò bá sí wípé wọ́n máa sọ wípé ìfẹ́ fọ́jú bọ̀bọ̀ yìí is in love with you all I'm saying is the guy loves you so ìwọ náà kò tiẹ̀ dáfẹ́ ìpadà kó máa ṣe dáadáa sí bọ̀bọ̀ yìí please. oníwàásù orí kẹsàn-án ẹsẹ̀ kí n ti ẹyin náà. kí ló dé kí ló dé náà ó dẹ̀ fi mí sílẹ̀ pẹ̀lú problem life mi ebi mi mú lára mi kí n tiẹ̀ tẹ̀yọ́ ń tẹnu bọ̀lẹ̀ tẹ̀ ń sọkúsọ káàkiri kẹ́ máa sọ̀rọ̀ lọ́rọ̀ ṣáá òun lè expert lé lórí nǹkan mi wà ń bẹ̀ ni. ṣé omi mi tẹ́lẹ̀ ni. mímí ni. adémi dòyìn ó ní o máa wàásù fóun kó ṣe kì í ṣe ọmọdé mọ́ ó mọ̀ ọ́ tó ń ṣe náà kò ṣe mí lànà fún ni pé táwọn tó mọ òun lè bàbá ìbá gbà mọ́ lọ́wọ́ ìgbẹ́ ló máa ń realize pé òun ti ń dàgbà ọjọ́ orí òun báyìí ó ń lọ́wájú báyìí òun tó tẹ̀lé ni. exactly my point. aláwìyé ó ti gbàgbé pé wọ́n ní last born jẹ́ ẹ̀fọ́dún jọ. tó bóun ṣe sọ yẹn òun ò sọ dáadáa ìwọ ń ba lé emphasis lé àbí ìwọ ń ba kàrámù ẹ̀ òun bá tẹ́ pẹpẹ torí Ọlọ́run kó ṣú ara ẹ̀ o ó ń try mi nílé yìí o àkílódé gan-an ṣú ara ẹ̀ o ṣú ara ẹ̀ mo ń sọ fún ẹ̀ sí i o. irọ́ òtítọ́ ìwọ náà jọ òtítọ́ but we are your friends láṣẹ ìsọ tòótọ́ fún ẹ I mean your true friends. má bínú ọkọ ni mò ń bá wí adémídóyin ni mò ń sọ fún pé má dá sọ́rọ̀ ẹ̀ mọ́ ó ní ká má dá sọ́rọ̀ òun mọ́ kó náà fi sílẹ̀ náà àbá. jọ́gbẹ́nu lọ lábòsí. àánú ti tó sẹ́jì náà mo ṣàlàyé bó ṣe ṣe we are all adults náà pé ká má nǹkan kiri báyìí pé kó máa fàjà láàrin wa náà tó rira ṣé ìwọ tiẹ̀ ní kọ̀kọ́ tó fẹ́ sọ sí gbogbo ọ̀rọ̀ tá à ń sọ yìí náà àbúkọ́ fẹ́ ní ògbọ́n tá à ń sọ ni. kí ló ṣẹlẹ̀? àbí ṣọlẹ̀ yọ.
bírú nọ́ọ̀sẹ̀nsì wo lélẹ́yìí ṣe bá àrùn ìlàgbé mọ́tò ìjáde kò sí nǹkan tó ṣe nà. ẹ kí ló wá ṣe ń sìn. ẹ wo mo ń bọ̀. ṣùgbọ́n lè gbé kó lọ náà. ọkùn ẹ̀wọ̀ ẹgbẹ́ mọ́tò ìkó lọ náà náà. ṣé máa lọ wọ́n ta. wo ẹ kí ni ọkọ tó ń ṣẹlẹ̀ ń bọ̀. ìbádẹ́ kẹ̀ wọ́ kú lọ. àbí ń bọ̀ ẹ ṣáà ní sùúrù. ṣé aṣínà ti wò bẹ́ẹ̀. ejò ẹgbẹ́ mọ́tò ìkó lọ náà bọ̀ dáná o. madame má bẹ̀rẹ̀ ẹni sùn ó máa ṣiṣẹ́ sí. báwo làwọn ṣe máa ń ṣe báyìí. kí ló ń ṣẹlẹ̀. madame ní sùúrù náà kò lè wá kí mọ́tò dákú sójú ọ̀nà báyìí náà tójú bá ń kọyín ẹ bá wa ti sẹ́yìn. tó o ṣí èrè. madame ẹjọ ẹni sùúrù. tójú bá kọ̀ ọ̀ká ọ̀bẹ tí mọ́tò sẹ́yìn ó jà wẹ̀rẹ̀ ni. àwọn irú ọ̀rọ̀ tẹ́yìn náà sọ yẹn ò dá irú ọ̀rọ̀ wo nìyẹn bá báyìí mọ́tò kí ló kọ́ ṣé wáyé kó ti máa bú wa nìyẹn. ẹ shut up sórí ìyàwó ilé tó bá jẹ́ ìyàwó gidi kò wọ dúdú onídìí ọ̀sẹ̀ ò ló wọ dúdú kò wẹ ní ó ṣe àbẹ̀rẹ̀ ní ọkọ bẹ́ẹ̀ lọ́kọ̀ gan fúnfún láwọ̀ ó ṣì ní gbàgbé fúnfún sí ó ṣe rẹ̀ ní. ẹ bá kí mọ́tò sọ náà wọ́n ní bá ní màmí yóò wà rẹ̀ kò mí ìsàn kí bébí ọmọ alájà ó jẹ́ sàgbéjẹ́ mọ́wọ́ má lọ ṣàyà gbangba ọ̀gẹ́rẹ́ torí ó ṣàyà gbangba sọlọ́dẹ ọlọ́dẹ ò ṣe méjì ó dẹ̀ fi ìta. bí mo ṣe sọ fún yín tẹ́lẹ̀ àwọn few shirts tí mo ní mo kàn ní kí n kó wá fún yín títí say next week àwọn ọjà tí mo dà fún àti dé ṣe láìkí ẹ. ilé nǹkan then mo tún ní àwọn leather belt kan ṣá tẹ bá wà interested. èlò wà lélẹ̀. bí ó jẹ́ yìí ẹ̀mú for 3,000 naira but kání ẹ̀rọ ẹ̀ ní double this price ní máa ta fún wọn. don't tell me torí kò jẹ́ mi kí n kọ́ mi tán yín o but àwọn ilé lọ́kọ̀ kù kẹ́múlẹ̀ but by next week tọ́jà mi bá dé ẹ máa rí different designers TM shirts and what have you. so nǹkan tí mo sọ yìí nǹkan tí mo sọ yìí ọ̀rọ̀ yín ò lè change ìwà ọ̀tẹ̀ mi lọ́rùn rẹ̀ ṣebí wọ́n ní í sìn a very young lady tó múṣẹ́ very serious ọ̀rọ̀ ẹ ó tutù ó ń wọ̀yàn lára ó ga o bóyá ni kò ní jẹ́ pé ìwọ gan ni màá fẹ́ gbẹ̀yìn báyìí. ẹ wò ẹ má máa sọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe ti gbọ́ èmi gan mọ̀ pé ẹ̀mí nẹ̀ torí ìwà ọ̀rẹ́ mi lè ṣe ń rò bẹ́ẹ̀ but with time ó máa change. kò máa sí nǹkan tó lọ́hùn ò lè ṣe ọmọ ọ̀pọ̀ lọ́hùn ò máa wà dà. irọ́ ẹ má bá mi sọ orúkọ bẹ́ẹ̀ irú nǹkan bẹ́ẹ̀ ò lè dáná mo lè ṣe irú nǹkan bẹ́ẹ̀ fún ọ̀rẹ́ mi náà at least ẹ̀yin lè rí ọ̀rẹ́ mi tẹ́ ní òun lóhùn yìí kẹ̀dẹ̀ torí ọ̀rẹ́ mi mọ̀ pé ẹ rí àwọn other people but you went for my friend so ẹ jọ̀ọ́ náà má bá mi sọ orúkọ bẹ́ẹ̀ yẹn mi ò like ẹ wọ ẹ kì í sọ fún yín ṣé gbogbo wa tẹ́ ní ó ń wù yìí tẹ́ ní ara ẹ̀ ò balẹ̀ ìgbà àwọ̀ torí pé ẹ̀ tí fún lóyún ni the moment ẹ bá kì í mọ́lẹ̀ báyìí tẹ́ fún lóyún ẹ wò òun gan oníráyè wà láàmú. ó dẹ̀ ń sọ̀rọ̀ bíi pé ó mọ̀ ọ́ jìnnà ṣó ṣẹ̀ṣẹ̀ ń lóyún ni ó ti di ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ tó ń jábọ́ lára ẹ̀ tó bá ti lóyún báyìí gbà yẹn ló máa ná gidi dáadáa ariwo yẹn máa pariwo bí ológbò láríire ni tó bá pariwo báyìí oyún máa bọ́ lára ẹ̀ ni ṣíṣe yẹn ni mo fẹ́ tẹ̀ bàtì. ga o ẹ o advice kan ni màá fún yín ṣe rí the next time báyìí tó bá ti sọ fún yín pé òun lóyún ṣé mo nǹkan tẹ́ máa ṣe ẹ lọ try láti get a visa fún kẹ́ni kó travel kó lọ relax ara ẹ̀ so tó bá dé the time tẹ́ pé oyún yẹn ti ń yọ